Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi, pàápàá gbogbo àwa obìnrin. Ẹ kú ọjọ́ méjì ìjọ́ mẹ́ta, ọ̀dẹ̀ ọdún bí. Lónìí lórí ìlera pípé, ohun tí a ó máa jíròrò lórí náà ni lára àwọn tá a ti sọ bọ̀ látẹ̀yìn. Ṣùgbọ́n torí wípé ìbéèrè ti pọ̀, ìpè ti pọ̀, àtẹ̀jíṣẹ́ ti pọ̀, oríṣiríṣi different calls, different messages lórí wípé okay o, a ti mọ̀ pé kò dáa ká bí obìnrin gbé, kí wá láwọn nǹkan tá a lè máa ṣe sí. A ti sọ àwọn kan sẹ́yìn o, ṣùgbọ́n torí pé mo ṣèlérí pé àwọn ohun bíi tó jẹ́ ti ìbílẹ̀ tá a lè lò sí àti nǹkan tó jẹ́ pé ohun tó wà láyìíká wa tá a lè lò sí tí gbogbo ẹ̀ ó parapọ̀ tí ó dáa, tí abẹ́ ó ṣe bó ṣe yẹ kó rí. Torí ẹ̀ ni mo ṣe wá pa gbogbo ẹ̀pọ̀ tí mo fẹ́ wá máa mú lọ́kọ̀ọ̀kan. Ṣùgbọ́n kì í ṣe gbogbo fọ́nrán tí bá ṣe ló máa ní eléyìí nínú. Ṣùgbọ́n lẹ́kọ̀ọ̀kan màá máa sọ sí yín lẹ́yìn kẹ́yìn náà nǹkan kẹ́ máa ṣe kíni kẹ́ máa hàn. tó èyí tí mo fẹ́ kẹ́ ẹ wá fún mi lónìí àbí kẹ́ ẹ ṣe fún mi lónìí ni nǹkan kékeré báyìí ni. Tí abẹ́ obìnrin bá ń gbẹ, lára àwọn solution àbáyọ sí ni pé ẹ bá mi wá kànáfùrù, gbogbo ara mọ kànáfùrù, clove lolóyìnbó ń pè, tí ò ju bí ẹ̀ṣẹ́ báyìí lọ. Tí n bá ní kẹ́ ẹ kà ní ení èjì, wọn á máa tóbi jura wọn lọ bílẹ̀ bá ṣe gbà wọ́n láàyè sí àti orílẹ̀-èdè tó bá ti wá àti ibi tó bá gbìn wọ́n sí ló máa ń jẹ́ kí bí size wọn bó ṣe máa rí. So ẹ wá kànáfùrù bí ẹ̀ṣẹ́ kan, kẹ́ wá bá mi wá mílìkì alágolo evaporated milk ẹyọ kan, kẹ́ wá bá mi wá oyin bíi ṣíbí ìjẹun 4 tàbí 5, kẹ́ wá wá omi 1 litre, omi tó dáa ni omi tó mọ́, omi mímu 1 litre. Ṣé wá rí kànáfùrù yẹn bá mi ṣàn dáadáa, kẹ́ wá sòkè sínú omi tó mọ́ tí mo sọ yẹn, kẹ́ sòkè fún bíi ọjọ́ 2. Ẹ má gbé sínú fridge, ẹ gbé sílẹ̀, kẹ́ sòkè, kẹ́ jẹ́ kó sòkè, ẹ rí pé wọ́n máa fi di bíi wákàtí 2 kọ́lọ̀ àti change àti brown. Tẹ́ bá ti wá sòkè tó ti brown fún bíi ọjọ́ 2, that's like 48 hours, tó ti brown dáadáa, ẹ ra gbé sí ibi kọ́nà kan bóyá nínú kitchen, ẹ má gbé sínú fridge for starters. Tó bá ti wá tẹ́ ti ṣe yẹn, ẹ lè yọ kànáfùrù náà kúrò fẹ́ni tó bá fẹ́. Ẹni tí ò bá dẹ̀ mind, ẹ fi kànáfùrù náà sílẹ̀ mẹ́. Kẹ́ wá mú, tó bá ti di ọjọ́ kẹta, kẹ́ wá mú agolo mílìkì kan yẹn, bá mi já sí. Tẹ́ bá ti já sí, ẹ wá mú ṣíbí oyin 4 sí 5, ṣíbí ìjẹun, kẹ́ wá fi sí. Ẹ wá bá mi shake ẹ̀ papọ̀. Lẹ́yìn ìgbà yẹn, ẹ wá lè gbé sínú refrigerator yẹn, inú fridge o, ẹ gbé sínú fridge. Ṣé wá rí fún ọjọ́ 2 àkọ́kọ́ tẹ́ bá máa lò, ẹ mu cup kan láàárọ̀, cup kan lálẹ́ fún the first 2 days. Lẹ́yìn èyí, ẹ máa mu ìlàjì cup láàárọ̀, ìlàjì lálẹ́. First thing tẹ́ bá ti ṣe láàárọ̀ kẹ́ kọ́kọ́ mu, kó kọ́kọ́ wà nínú ara. Tẹ́ bá wá fẹ́ lọ sùn lálẹ́, kẹ́ tún wá mú ìlàjì cup mi kẹ́ tún mú lé. Mi ìfẹ́ kẹ́ ṣe púpọ̀ kó má bàa lọ pọ̀ pẹ́ńlẹ̀. Ṣùgbọ́n kó tẹ́ bá ti lélẹ̀ fún bí ọjọ́ 2, kẹ́ ti máa ṣe ní ìsílẹ̀, kẹ́ ti kó kànáfùrù míì sínú ike lọ́wọ́. Ẹ ṣe eléyìí léraléra, kẹ́ ẹ mú fún odidi ọ̀sẹ̀ 2 gbáko, 15 days. Kẹ́ wá wo bí ìsàlẹ̀ yẹn ó ti ṣe máa yàtọ̀. Ẹnikẹ́ni tó bá wá try eléyìí tó ní èsì tó dáa, ẹ jọ̀ọ́ ẹ má rò rárá, ẹ tara ṣàṣà kẹ́kàn Ṣadérónkẹ́ kẹ́ ṣàlàyé fún mi pé mo try ẹ o, ó dẹ̀ bá mi lára mu o. A máa mú àwọn oríṣiríṣi míì náà wá, ṣẹ́mi pé àgọ́ ara wa ó yàtọ̀ síra. Ohun tó bá yé lára mu kò bá bí lára mu. Ẹlòmíì ní ìsìn ó ní allergy fún kànáfùrù, mi ní kíló ẹni bẹ́ẹ̀ kó máa lò. Nítorí náà a tún máa mémì wá tí tó jẹ́ pé oníkálukú á rí ìtúbà lára mu. Kàjẹ́ bó ti jẹ́ kò ní jù báyìí lọ lónìí. So ẹ jẹ́ ká wà ní ìlera o, ẹ jẹ́ ká ṣe ìmọ́tótó. Àkọ́kọ́ nínú ohun tó ń jẹ́ kí ẹ̀dá ní ìlera pípé ni ìmọ́tótó. Àwa Yorùbá gan sọ wípé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru. Ó dìgbà kan náà, ire o.